àwọn olólùfẹ́ Mákindé Fáṣọlé tẹ̀ ìjọ olólùfẹ́ mi kí n sì wọ́n kí gbogbo àwọn ọmọ Nàìjíríà lápapọ̀ àti gbogbo ibi tí fọ́nrán ètò tá à ń ṣe lọ́wọ́ yìí ní ìsìn tó bá gbé dé òkè yín o yálà Nàìjíríà ni àbí lókè òkun ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ti rí mi bẹ́ẹ̀ bá ń gbọ́ kíní kan tó kọ̀rọ̀wọ̀ sí ẹ lè pè mí bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́jẹ́ àjọ wo nǹkan kan lórí ọ̀rọ̀ arábìnrin kan Bilikisu Adeogun Bilikisu Adeogun tá a wí òun ló gbá obìnrin kan lábẹ́ òkúta tó sì gbé owó àjọ 13 million naira tó gbé sá lọ. Bilikisu Adeogun amọkọ ẹ̀ lábẹ́òkúta ọkọ ti yọjú ṣùgbọ́n ọkọ náà lòun ò rí mọ́ àwọn èèyàn tí wọ́n jọ tó ń gbà tó dé àyè kan wọ́n ní ó mú obìnrin kan lọ pé ẹjọ́ òun máa ṣe bó ti yẹ kóun ṣe òun ò ní jẹ́ bó ti gba owó àjọ ó gba àwọn owó yẹn àgbà lọ́wọ́ àwọn èèyàn ó dẹ̀ sá lọ àwọn èèyàn ti gbogbo bíi tí obìnrin yìí tọ́gbẹ́ ti ń rí owó ṣòwò tọ́gbẹ́ ti ń rówó ṣeun tó ń ṣe láti fáwọn èèyàn onítọ́rọ̀ oníkọ́bọ̀ wọ́n bá ti dá wọ́n ti jẹ́ kí àwọn èèyàn gbégi lébẹ̀ obìnrin yìí ò rówó gbà mọ́ òun fi ṣòwò obìnrin yìí wá wò pé kí lòun fẹ́ ṣe ojoojúmọ́ lobìnrin tá à ń wí ìrònú káàkiri ẹ wo ojú Bilikisu Adeogun rèé ẹ wo ojú ẹ̀ dáadáa agbúrú ẹ̀ sí àwọn agbègbè kan lẹ́kọ̀ọ́ ojú Bilikisu Adeogun rèé o gbogbo nọ́mbà tó lò pátá gbogbo ẹ̀ pátá ló ti pa ẹ dákun torí Ọlọ́run ẹ wojú adábìnrin yìí dáadáa ẹ wojú ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn fọ́tò tẹ́ ẹ rí yìí fọ́tò tá a ṣẹ̀ mú tó pé ti ń fi owó ṣararinde ní o owó olówó 13 million naira ní Bilikisu Adeogun ló gbé sá lọ orúkọ ọ̀nà túmọ̀ sí. ìyá àjọkẹ́ ìyá àbáàsì. ìyá àjọkẹ́ ìyá àbáàsì àbí wọn ló ń jẹ́ àjọkẹ́ ó tún jẹ́ ìyá àbáàsì. madam n ò fẹ́ kẹ́ fojú wọn hàn fún ìdí kan àbó míì ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ sókè dáadáa kí àwọn ọmọ àgbáyé gbọ́ báwo ló ṣe ṣẹlẹ̀. owó àlùwà jìbìtì àjọ oníjọ́ 5 on the 4 May ni mo ti rí ìgbẹ̀yìn ó dé lọ́kọ̀ tí ṣàjẹ́ ó bímọ 2 fún ìkan jẹ́ bàṣì kan jẹ́ jọkẹ́ bàbá ẹ̀ ń tẹran nílé epo ọjà lẹ́kọ̀ọ́ wọ́n ń pe bàbá ẹ̀ lòlúwákẹ́mi bàbá ọjà. ilé epo ọjà lẹ́kọ̀ọ́ báwo lọ̀rọ̀ àjọ yìí ṣe bẹ̀rẹ̀ mo fẹ́ kẹ́ dárúkọ àwọn ẹ má dárúkọ ọkọ ẹ má dárúkọ àwọn mọ̀lẹ́bí ẹ̀ kankan òun nìkan ló rọrọ̀ láti ṣe ó yá. ó bẹ̀rẹ̀ láti August last year ọkọ ẹ̀ náà dẹ̀ fọwọ́ sí ń bẹ̀ nígbà yẹn ìgbà tí dárúdàpọ̀ dẹ̀dẹ̀ ó mú ìyàwó ẹnìkan wá dúró ìyàwó Ifálolú pé àǹtí mu ni Ràṣídà Fálolú. mò ń gbọ́ mo ní ẹ má dárúkọ ẹnìkan. ó mú wá dúró ìgbà tọ́rọ̀ dẹ̀ rí bó ṣe rí tó sá lọ lọ́ndì 1st May àpàdé àrí adìẹ lọ gbé yẹn gbogbo gbìyànjú ìyẹn náà jọ gbélé ni láti sisi láti gbà ẹ láti rí mọ́ o gbogbo gbìyànjú wọn ní ká wà lọ ọgọmù wọn ní bẹ́ẹ̀ ló ti ń tàgbó wọn ní ká wà lọ Ẹgbẹ́dá gbogbo gbìyànjú mi padà rí Bilikisu Adeogun ìyá àbáàsì ìyá àjọkẹ́ o. kí lẹ wá sọ pé àwọn tẹ́yìn náà ń gbowó lọ́wọ́ wọn kí lẹ náà ń fojú yín rí báyìí. owó cooperative ni oṣù ọlálẹ́ ń tọ́sí ni ìṣe náà ń dààmú mi tọ́ọ̀sẹ̀ tó lọ ìlàtúnṣe mítìn ni o. owó cooperative ni. bẹ́ẹ̀ ni. wọ́n ń dà yín láàmú. bẹ́ẹ̀ ni o kí wàá lẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà ṣe. kọ́ bá mi wá Bilikisu Adeogun jáde kó wá sanwó olówó o. kọ́ bá yín wá jáde. kọ́ bá mi wá jáde kó wá sanwó olówó o. tó lẹ ti gbọ́ yìí o Bilikisu Adeogun òun lẹ ti rójú ẹnu fọ́nrán tẹ́ rí ẹ dápẹ́ ní bàbá rí arábìnrin yìí ẹ bá sọ fún àwọn agbófinró ẹ wojú arábìnrin yìí dáadáa gbogbo bí tẹ́ ẹ bá gbé ti rí ẹ̀yin ẹ̀kọ́ ẹ bá wa arrest ẹ rí nọ́mbà kan lójú fọ́nrán àkásílẹ̀ tá à ń ṣe lọ́wọ́ yìí ẹ wá pe nọ́mbà yẹn bẹ́ẹ̀ bá ti pè é á júwe àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ tòsí kẹ́ bá wa mú lọ bẹ̀ ojú ẹ̀ lẹ́ ń wò yìí o ó ti gbówó lówó lọ o ẹ̀yin náà ẹ máa bá a ṣí ẹ̀ kẹ́ máa bá a pín káàkiri 13 million naira owó àjọ ọjọ́ 5 òun lóbìnrin yìí ti gbé lọ 13 million naira ẹni bá rí ẹ dákun torí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ẹ ràn wá lọ́wọ́ torí Ọlọ́run bá kẹ́ máa bá a fi nọ́mbà tẹ́ bá ti rí lójú òpó yìí ẹ dákun torí Ọlọ́run ẹ pè á júwe àdúgbò tẹ́ bá gbé wà á wá júwe àgọ́ ọlọ́pàá tẹ́ bá máa mú lọ àbí ká ti mú lọ àgọ́ ọlọ́pàá tó bá wà nítòsí
gbogbo èèyàn tó bá bá a mọ bá a ṣe lè lóbìnrin yìí ẹ̀bùn wà fún o ẹ̀bùn wà fún wọ́n fún ẹlẹ́gbàá kì í jẹ́ gbà oníyì ṣùgbọ́n ẹ̀bùn tó jọjú ńlá fún ẹni tó bá jẹ́ káàrí obìnrin yìí ẹ dákun torí Ọlọ́run bá ẹ ṣeun ẹ máa bá a pín káàkiri thank you.